dókítà Olúṣọlá ìmísí òun ẹ orí borí bá yéégún orí a máa yàtọ̀kùn rẹ̀ ni adé afọmọ ẹni tí ń dàgbà tí ń ṣoríire lójú ẹni wọ́n pẹ́ ńlá lòbí ẹni a máa dá bólúwa ọba. ó yá Michael Robinson ọlọ́jọ́ bí òní mo ní o súnmọ́ bí kó o wá gbọ́ṣẹ́ ìkíni tí màmá fi ránṣẹ́ sí ọ. Olúwaṣẹ́gun màmá ní kí n kí ọ kú ayẹyẹ orí kádùn ó ní àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún rẹ ni. Olúwaṣèyí ọmọ Robinson àkànṣe wìlì yìí jẹ́ o látọ̀dọ̀ màmá rẹ̀ agbẹnusọ lèmi jẹ́ wọ́n ní kí n kí ọ ní iṣẹ́ aránkọ̀nìkọ̀ tèmi ń jẹ́ o. Fine boy ẹ̀yin lójú Olúwa ẹ̀yin lójú Olódùmarè ẹ̀yin lójú màmá ẹ̀ ìrìnsí rẹ̀ ò ní báráyé nù o. Wọ́n ló tún lé lọ́dún kan lórí òkè ìpẹ́ ó wájú abá ọ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó dá ọ sáyé o. Àánú lórí gbà kì í ṣọgbọ́n kì í ṣagbára àwọn tó dára jù ọ́ àwọn dà àwọn tó nífọ̀n léèkan nínú ayé ti lọ ó yẹ kó o dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba ni. Michael Robinson ọ̀dọ́mọdé olóríire ẹ̀yin lójú màmá ẹ̀ olú ọmọ káfàtà ọ̀dọ́mọdé olóríire arẹwà ọkùnrin ẹni tí ń wẹ̀ lódò tí gbogbo ọmọge yọwọ́ ṣẹ́. Michael Robinson ọ̀dọ́mọdé lọ ní obìnrin kò lọ́nà tó ní bẹ́lẹ̀ yóò bá jọkọ ẹni mi bí a sì mọ jálè ẹni ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ọmọ sánsán bí owó òkú ayẹyẹ orí kádùn o. Òrọ̀dún tó bá ọ láyé ọdún ayọ̀ ọdún rẹ ní gúnugún rẹ ò ní kú ní rèwerèwe àkànnàmọ̀gbò wọn kì í ṣaláìlẹ́gbẹ̀rún ọdún kórìjẹ́ òpẹ́ láyé o. Kórìjẹ́ òpẹ́ láyé gbówú ti ń pẹ́ nílé ara kó dàgbà kó dògbò kó ṣe fún yèyé tòun bàbá jẹ́ kórí ó ṣe ọ lórí àpèsè kó ṣe ọ lórí olówó ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dè nínú ayé pẹ́pẹ́pẹ́ lówó ṣarọ́ ọmọ Robinson. Michael Olúwaṣèyí Olúwaṣẹ́gun Robinson ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ Haúsá ọdún òní dókọ́mọ òbí ó mọ̀ṣe gorí àtẹ ọdọọdún ló máa wà bí ẹ̀wà. Ojúkójú tó ń gbèrò àti wò ọ́ á fọ́ ọwọ́kọ́wọ́ tó ń gbèrò àti nà sí ọ́ á ká kòroboto ẹni bínú rẹ̀ á lọ sódò lọ ṣọwọ́ kò ní í darí wálé o. Ìdí ni pé ìwọ ò pé kó lórí ó mọ́jẹ̀fọ́ o bẹ́ẹ̀ ló pé kẹ́lẹ́ṣẹ́ ó dẹdun arinlẹ̀ o pé káláṣọ ó padà wá wà kísà ipá ayé ò ní ká ọ. Lẹ́ o bàbá mi ọmọ Ìjẹ̀bú alárẹ̀ lẹ́ ọmọ aládìyẹ ògògò mọ̀gà ọmọ ẹlẹ́ni àgẹmọ. Mẹ́bí iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú o bàbá yẹn ata méjì wọn fi èjì tọrẹ èjì tó kù ni wọ́n fi ń ṣọdún àgẹmọ. Bọ́bá wọn bàbá yín wọn wẹ́ni wọn ní wíníwíní bóun bàbá yín wọn wẹ́ni wọn ní wíníwíní bóṣù wọn bàbá yín wọn fẹ́ ní ìyókù ìṣọ̀dún àgẹmọ níbi owó gbé so. Ìran Ìjẹ̀bú ti náwó sílẹ̀ kóyìnbó tó kówó dé ìgbò òyìnbó wá kówó dé lówó bàbá yín wá pọ̀ jaburata ni wọ́n ṣe ń gbé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ǹjẹ́ tọkùnrin tóbìnrin Ìjẹ̀bú alárẹ̀ igi owó ní solẹ́kùlé wọn. Ìkọ́kọrọ́ tó tèbìrìkò ló ń jẹ ọmọ alárẹ̀ gbogbo afínjú Ìjẹ̀bú pátápátá tí mo mọ̀ wọn ò lè ṣe kí wọ́n mọ́ dìkẹ̀ṣẹ́ mu gàrí kì í ṣe tẹbí kì í ṣe tìyà oúnjẹ gidi ni nílé bàbá wọn. Afínjú Ìjẹ̀bú ní fọkọ rẹ̀ jápé ìnà nílé bàbá yín níjọ́sí ńlẹ́ ọmọ onígbò mọ́mọ́démọ́dé ọmọ onígbò mọ́wọ́mọ́wọ́ àjòjì tó wọ́ gbòòrò nílé bàbá yín àdẹni orúkọ. Lẹ́ ọmọ aládé ìṣẹ̀ǹbáyé ọmọ alágbàlá àdéwúre ọmọ awúre afàṣẹbánu. Òṣàjẹ́ ń dàbí onílé yìí irọ́ lásán bá ń sáni kò sẹ́ni lè ṣe bí Ìjẹ̀bú torí gbogbo Ìjẹ̀bú pátápátá ajífowó ṣeré ní gbogbo wọn. Lẹ́ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ bàtà ọmọ ògún wọ̀yọ̀wọ̀yọ̀ mú kí yín ọmọ Ìjẹ̀bú alárẹ̀. Michael Robinson Olúwaṣèyí Olúwaṣẹ́gun mo kí ọ kú ayẹyẹ orí kádùn òní ọmọ òní kú mọ́ ọ lọ́wọ́ aya òní kú mọ́ ọ lórí orí rẹ̀ òní dàrú orí rẹ̀ òní gbóná girigiri pẹ́pẹ́pẹ́ lówó ṣe nílé àárọ̀ o kó o pẹ́ láyé ju bàbá tòun yèyé tó bí ọ sáyé lọ. Òjòjò kì í ṣògùn lágbẹ̀dẹ kókókó lára ọ̀tá ń le pírí lòlòǹgbò rẹ̀ á mọ̀ jí o. N ò ní gbọ́ kú aya ò ní gbọ́ kú ọmọ a ò ní tilé rẹ̀ rò kú wọlé bẹ́ẹ̀ la ò ní tọ̀dẹ̀dẹ̀ rò kú jáde. Michael Kóríjẹ́ òpẹ́ láyé nínú ìdẹ̀ra pẹ̀lú owó pẹ̀lú ọlá ńlá o. Happy birthday to you my G ọmọ mọ́mì òkú ọdún mo kí ọ.
bó o bá wá ń ṣe kàyéfì pé ta lèmi gangan, èmi ni wọ́n ń pè ní dókítà Olúṣọlá Ìmísí Ohùn, ọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí ń gbé lórí ayélujára. Yèyé rẹ ló ní kí n wá kí ọ gbèjégbèjọ, ó ní kí n bá ọ dúpẹ́ lọ́wọ́ adániwáyé pé o kú oríire, ó láṣẹ yìí ṣàmọ́dún o, àṣàmọ́dún ṣẹ̀mí.